Alhaji Sikiru Ayinde Barrister tí èdórí ètò kéré jù nù fújì àfi tí ọba tí jáde kò sí ètí mi ò kì í gbọ́ kíkó lọ tí ó lọ báyìí ọlọ́pàá ló fi amú mi anti robbery Adéníjì Adélé ló ti lọ mú ọlọ́pàá Ọlọ́run ló ní gbogbo àwọn mákẹ́tà yẹn wà ń bẹ̀ wọ́n máa ń wò wípé kí ló dé owó la ní ọlọ mú akínlọ́fà àǹtí ó lè lò pé òdu àbí nǹkan ló fi parọ́ mọ́ mi wípé mo wá kà mọ́ ọ́fíìsì òun àyẹn bá kó a lọ níjọ́ náà lọ bá lọ tó ó jẹ́ jọ́ kejì bóyá jọ́ kẹta tíjọ́ kẹrin la bá parí iṣẹ́ la bá wálé a wá wà níbi rìásà sẹ́ẹ̀dì wa níbi tí a ti máa ṣe rìásà ilé ọ̀dẹ̀ jìnnà bẹ́ẹ̀ ni mo bá ń gbọ́ pò okú báwo àṣé oko mi ni ìbá kú sí oko iṣẹ́ tí mo ní mò ń ṣe lọ́wọ́ yẹn tó fi wá tó bá lọ sùn bọ́yá ibẹ̀ ni ìbá kú sí kó láṣẹ ayọjú sáwọn òbí rẹ̀ ẹ̀rù ń bẹ èmi wípé ẹni ó wá lókẹ́sàn mi lánàá wọ́n mọ̀ pé àwa la pa àbí ńlá fún ní nǹkan jẹ kó tó di pé ó wálé oníkálukú bá mẹ́rẹ́ ó lè já mi ọkọ̀ ṣọ́ọ̀pù mi orúkọ tí bàbá àti ìyá mi sọ mí mùsùlùmí ní Isiaka ni Ọlámilékan orúkọ bàbá mi ni Tówóṣe orúkọ tí mo wá sọ ara mi bí mo ti ń jó dàdà ńlá káàkiri tàbí tí mo gbà lórí ìrìn ni wọ́n ń pè ní Lógùdù wọ́n á ní Lógùdù bẹ́ńbọ̀ jákan lùkan lókè ìbẹ̀rẹ̀ alàsàsà rébi ìjà àgbàrá òde ọ̀lẹ́jànú bàbá tọ ibù adámọ̀dà kéékèèké bàbá ayọ̀bá mi èmi ni mo jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè mọ̀ tó bẹ́ẹ̀ báwọn olóògbé àtàwọn ọ̀gá wájọ́ bí a sì sọ mí nù gẹ́gẹ́ bí orúkọ ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí ní àdúgbò kan tí à ń pè ní Òkè Ààrẹ mo jẹ́ kan láàrin mọ̀lẹ́bí Ààrẹ Látòsà lókè Ààrẹ nìbàdàn. Ẹ ṣeun gan bàbá kí n tó tẹ̀síwájú nínú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ sọ kọ́kọ́ lẹ́yìn kan ẹni pé orúkọ tí ẹ sọra yín tí àwọn ènìyàn sọ yín tí àwọn ọ̀gá yín sọ ẹni Lógùdù. Bẹ́ẹ̀ni. Bàbá orúkọ yẹn ò yé mi sà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa wo àwọn nǹkan wọn tó máa kí lédè tí bàbá yìí ṣe sọra wọn ní Lógùdù àbí kí lédè tí àwọn èèyàn ṣe sọ wọn ní Lógùdù. Bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé nǹkan tí ó bí orúkọ yẹn wá sà. Ẹ ṣé mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá Àìsópẹpẹ àwọn ni mò ń bá ṣeré lásìkò yẹn tí wọ́n fi sọ mí ní Lógùdù lẹ́yìn ọ̀rẹ́yìn tí mo ti wá ń jẹ èmi gan ọmọ túmọ̀ rẹ̀ lọ́dún tó pẹ́ lọ́rọ̀ tí mò ń sọ yìí náà mo lọ Ẹ̀gbá Abẹ́òkúta a lọ participate pẹ̀lú iṣẹ́ kan bàbá wa alàgbà Adébáyọ̀ Fálétí àwọn náà wá láti ilẹ̀ yìí a wá pàdé pẹ̀lú olóyè Àrò tẹ́ẹ̀ta wá wà ní ọmọ ìwá ní mo wá súnmọ́ wọn Lógùdù tó ń jẹun ǹjọ́ ọmọ túmọ̀ rẹ̀ mo ní mi ọmọ o àwọn ni wọ́n wá sọ túmọ̀ rẹ̀ fún mi ìtumọ̀ tí wọ́n wá sọ fún mi èmi náà wá sọ lẹ́nì ìtumọ̀ Lógùdù bẹ́bẹ́ àrínàdẹ́gbó wọ́n ní Lógùdù jẹ́ olórí gbogbo àwọn ọdẹ káàkiri bí Kakanfò ààrẹ Kakanfò ṣe jẹ́ olórí gbogbo àwọn ológun bẹ́ẹ̀ ni Lógùdù náà jẹ́ olórí gbogbo àwọn ọdẹ bóyá lágbègbè àbí nílùú táwọn ọdẹ bá wà. Èmi fi ṣeré tẹ́ bá rí mi nígbà náà kọ́mẹ́dì là á máa ṣe ókọ akíkanjú ni o kì í ṣe ókọ àgọ́ o. Ẹ ṣeun ìtumọ̀ Lógùdù nù. ẹ ṣeun gan ẹ ṣé bàbá àwọn ìbéèrè tí a máa béèrè torí ibi tá a ti wá báyìí a rí pé ẹ ní àwọn ibi tí ẹ fẹ́ tọ̀ nítorí àkókò àárọ̀ ṣe ní pápápá èyí tí màá béèrè lọ́wọ́ yín sìn ni pé nígbà tí ẹ jáde iléèwé mẹ́fà tẹ́ pè ní primary school yẹn tí ẹ jáde ẹ fi yé wa pé bàbá tó bí yín lọ́mọ wọn lọ fi yín sí ẹnu kọ́ṣẹ́ bàbá ǹjẹ́ ṣe ẹ lè bá wa sọ nǹkan méjì mẹ́ta tí
tí ẹ bá pàdé nígbà tí ẹ ń kọ́ iṣẹ́ yẹn kó tó dé pé ẹ wá yàbàrà lọ sídìí iṣẹ́ tíátà yẹn? Kí ni àwọn nǹkan tí ẹ bá pàdé níbẹ̀? Kí ni ọ̀dọ́ máa bá pàdé? Yálà ìṣòro ni o, yálà ìrírí ni o, ọ̀dọ́ kì í kà á kún lásìkò tó bá ń rí. Àsìkò tí mò ń kọ́ṣẹ́ kí ni a bá pàdé? Akànkọ́ náà ni. Tá a bá sì wéré, eré ò jẹ́ àfọkàn sí, torí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Ìrírí tá a lè parí lẹ́nu télọ̀ kí wá ni o. Òkè, ọmọ mùsùlùmí ni mí. Nígbà ọdún télọ̀ lásìkò tí mò ń wí, ẹ ṣe àìsùn tó pọ̀ bọ́dún bá ti ń sún mọ́. Bàbá mi sì máa pẹran ọdún. Èmi wá wà lẹ́nu sẹ́mi ọ̀lọ́lé. Mo fara mọ́. Ó tún wá dijọ́ ọdún iléyá. Mo tún wá wà ṣọ́ọ̀bù. Irú iṣẹ́ wo ni? Ọkọ̀ jẹ́ ntọ́kọ́ bá mi inú jẹ́ lórí iṣẹ́ rí. Gẹ́gẹ́ bí ọmọdé ìgbà náà. Ìwojú kẹran téèyàn ti ń bá bọ̀ tí ń rí ẹ̀mọ̀bọ̀ ọmọdé ṣe é máa ṣe. Mi ò wá rí. Ó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Ìrírí tí mo rí nígbà mò ń kọ́ iṣẹ́ nù. Ká pé gbà mò ń ṣe ọ̀tọ̀ ní ìrírí tìgbà náà fúnra mi. Nígbà wa náà wá dàgbà, tá a ti di pé à ń fi jẹun, ni mo wá ń ṣe àìsùn. Mo tún sojú ọ̀sán níjọ́ ọdún mi tí ẹ̀ mọ̀ pọ́dún ni. Mo wá wò pé ìyẹn ni pé ọjọ́ orí ni máa sọ fún èèyàn bí téèyàn ń lọ. Ntọ́bẹ̀ mi nú jẹ́ ńgbà kéke, ìdùnnú ló jẹ́ fún mi lásìkò yìí tí mo fi wà ní ṣọ́ọ̀pù aránṣọ lóòjọ́ ọdún. Ǹjẹ́ kí àfún ẹran kankan mọ́ pé abọ́ bá dìrọ̀ lé ọdún bóyá ká ṣẹ̀ṣẹ̀ máa lọ ká a sọ. Nítorí wà nù mo sún wájú díẹ̀ láwọn ọdún kan tíátà ò jẹ́ ń gbélé mọ́ rárá. Ó lè já mi, wọ́n kó ṣọ́ọ̀pù mi. Torí eré ìgbà náà tá a bá lọ, a lọ náà nu. Tá a bá sì ti lọ, ìgbà ọlọ́mọba ní atóde ni. Kò sí pé ẹbí báyìí ni ọmọ wa lọ, àbí báyìí ni kọ́sítọ́mà wa tàbọ̀ rẹ̀ wá lọ. Kò sí fóònù, kò sí kan. Mo rò bọ́ opportunity yẹn làwọn olè yẹn wò ẹ̀ẹ̀mejì ni wọ́n jà mí léra wọn. Tí wọ́n kó nǹkan mi. Ìrírí ìdí iṣẹ́ télọ̀nù. Kémi náà tó wá bọ́ ọwọ́ ń bẹ̀ pé ọ̀dà o. Iṣẹ́ yìí tí mo ti ń ṣe, tí mo ti ń hàn ìtorí àti ń mọ̀ mí kí n tó fi tíátà lẹ́ wọ́n ti mọ̀ mí dáadáa. Ẹ jẹ́ n kúkú fèsì ẹ̀ kí n máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ ní làwọn kan ṣe tí wọ́n fi ń gbọ́ bùkátà ayé wọn. Ẹ ṣeun sà, ẹ ṣé. Bàbá, ẹ fi yé wa pé nígbà tí nínú àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nígbà tí ẹ ń ṣiṣẹ́ télọ̀ yẹn, ẹ ní pé àwọn olè jà yín, wọ́n kó ṣọ́ọ̀bù yín ní ẹ̀ẹ̀mejì. Bẹ́ẹ̀ni. Bàbá, nígbà tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀, báwo lẹ ṣe tẹ́ fi borí ẹ̀? Kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ gbé lẹ́nu ìgbà yẹn? Torí kò ń ṣe gbogbo èèyàn ní olè lè jà tí wọ́n kó ohun tó fi ń ṣiṣẹ́ tó fi ń jẹun tó dẹ̀ sì máa ní orí ọ̀fẹ́ láti ṣe dúró láti tẹ̀síwájú. Bàbá, kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ gbé sà? Ẹ má jẹ́ àparọ́ fúnra wa, ẹ̀ẹ̀mejì ni wọ́n jà mí léra wọn. Àkọ́kọ́ yẹn mo sì yí mímọ́. Ètò ṣe é rà padà. Nígbà òdi ẹ̀ẹ̀kejì ni mo wò pé ó tó gẹ́. Èmi náà ò sì ní ṣe télọ̀ mọ́. Wọ́n ti mọ̀ mí gan o, nígbà náà wọ́n ti mọ̀ mí gan. Eré ọlọ́sẹ̀ mẹ́tàlá ni lọ́gba yìí jù tí wọ́n fi máa yàn. Torí lẹ́yìn irú àwọn àrélù mi ò sí ń bẹ̀. Àgbélékú mo wà ń bẹ̀. Ẹrù jẹjẹ gbogbo àwọn eré tí máa pọ́pùlà gbà náà ọlọ́sẹ̀ mẹ́tàlá ni ọ̀sọ̀ọ̀sẹ̀ ni. Torí pé tí wọ́n bá ní wọn ó ṣe ní alẹ́ yìí o tàbí tó ń kálukú bá ti mọ̀. Títì gan ó ń kálukú máa sáré relé láti lè wo eré ni. Èmi náà pa télọ̀tì ni, mo ní mi ò ṣe mọ́, ó ti tó gẹ́. N ó kọjú sí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ àmúbọ̀ ẹnu mi àti gbọ́ bùkátà. Kódà mo pààrọ̀ ààyè àbí ibùgbé ńgbà náà, mo kúrò ní Ìbàdàn bí mo wá lọ s'Ékòó, mo wá lọ gbé níbẹ̀. Mi ò padà di télọ̀ mọ́ o. Títí di wákàtí ọ̀wọ̀. Di wákàtí tí mo bá rà sọ mú bọ́yá aṣọ ara mi láti ràn tàbí ẹnìkan súnmọ́ mi tó á sáré pé sọ lè rán sọmọ́ báyìí gbà bí mo fi dánwò ẹ wò
mo dẹ̀ rán yẹn ṣùgbọ́n pé mo jókòó mo lọ gba ṣọ́ọ̀bù mi ò ṣe mọ̀. Bàbá, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò tíátà yìí gan-an? Nígbà tí mo sọ pé mò ń kọ́ iṣẹ́ yẹn lọ́wọ́, Bẹ́ẹ̀ni sà. a máa wo àwọn bàbá wa Oyin Adéjọbí, a máa wo àwọn bàbá wa Dúró Ọládipípọ̀ àti síwájú. Ọgbà tẹlifíṣàn tí ń bẹ ní NTA ní Ìbàdàn máa torí rẹ̀ sáńbi iṣẹ́ láti má lọ ọ̀dọ̀ ọ̀gá mi tí ń lọ dúró sẹ́nu géètì ibẹ̀ láti fojú kún sèrè. Nígbà yẹn ibẹ̀ mo ti rí bàbá Dúró Ọládipípọ̀ rí fúngbà àkọ́kọ́ torí òǹkálukú wọn máa ń wá bóyá apọ̀tímẹ́ǹtì ni wọ́n ní pẹ̀lú àwọn tí wọ́n wà ń bẹ̀. Mọ̀kọ́ máa ń rí abẹ́ kíní wá mú mi lọ́kàn wá ń wù mí ṣùgbọ́n mi ò láǹfààní àti lọ ọjọ́ irú wọn torí wọ́n máa tráfù gan-an. Èmi tí mo sì ń kọ́ṣẹ́ báwo ni mo ṣe lè lọ máa ṣe iṣẹ́ tí màá fi tráfù tí màá lọ wọ́n á gbé stéèjì lọ oríṣiríṣi ìlú wọ́n lè lo oṣù mẹ́fà wọ́n lè lo mọ́dándà mi ò láǹfààní àtijọ́ ìwọ̀n. Mo ní àwọ̀ mékèèké kan kó gbangúdú jọ ládùúgbò nígbà náà ó gbéètì o nígbà tá a fi ṣe yẹn ní sẹ́ẹ̀tì irú mi a pè ń Jagungbadé tíátà. Létà mo wá rí wípé àárín ara wa láwa yìí asáṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo wá dé bàbá kan kó wa lọ sí ẹ̀yìn ẹnìyẹn náà ti kú ó ní fọ́ọ̀sì ọ̀gá tí mo lè wí pé mo kọ́kọ́ ní Ṣẹ́gun Ṣàngódàpọ̀ lórúkọ wọn. Àwọn ni wọ́n ṣe àràmàǹdà ọkùnrin nínú Gbórúnmọlẹ̀. Nígbà tèmi darapọ̀ mọ́ wọn la wà ń ṣe kọ́mẹ́dì tí à ń pè ní Dàání Ọlọ́ra Bàbá Kòfó. Ipa tèmi máa kó ńgbà náà Ajítò ní lórúkọ mi kì í ṣe Lógùdù. Ajítò ní Akólòlò ní máa ṣe wọ́n máa pé wàhálà tó gẹ́gẹ́gẹ́gẹ́ 80s bóyá 82 nǹkan ní táìmù tí mò ń wí yìí sí 83. Lẹ́yìn ọdún tá a ti wá máa bí torí group by group ni òṣèré wà nígbà náà kì í ṣe wípé mo kàn lè ṣàyédé máa dá tèmi sí àbí mo kàn kò sí amara wa nínú ìlú tèmi ń gbé nìbàdàn àmọ́ àwọn àgbààgbà. Lẹ́yìn ọdún mo wá dẹ́yìn olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá la wá fi lọ sí Ẹ̀rù Jẹ̀jẹ̀ ni wọ́n wá fún mi ní Lógùdù nínú rẹ̀ tí mò ń jẹ́. Lẹ́yìn tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ sáà lolóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá wá kú ni mo bá di Lárìnká kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun gan-an. Bàbá ẹ sọ nǹkan kan torí bí ẹ ṣe ń bá mi sọ̀rọ̀ bí Ṣọlá tí ẹ dárúkọ Mr. Ṣọlá tí ẹ dárúkọ ẹ sọ gẹ́gẹ́ bí èèyàn tó yẹ pé ẹ fẹ́ràn dáadáa torí bí ẹ ṣe ń ṣe yẹn mo rí pé bó ti ṣe kú yẹn ó yìí jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún yín. Bàbá báwo ni Mr. Ṣọlá yìí báwo ló ṣe jẹ́ sí yín àti ń pé kí lẹ lè sọ nípa ikú wọn kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ẹ lè mọ̀ pé àṣẹ ẹnìkan náà wà tí àwọn bàbá àgbàlagbà yìí náà nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn jẹ́ ẹ lè ṣàlàyé fún wa sà. Olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá jẹ́ ọ̀gá fún mi ọ̀gá gidi great ọ̀gá torí tí a bá ní àwọn èèyàn mọ iṣẹ́ òṣèré ìbá wọn lọ́nà ọ̀run wọn gbogbo òṣèré gbọ́dọ̀ mọ nǹkan ṣe gbogbo nǹkan ṣe tó bá sorin Ìṣọ̀lá Ògúnṣọlá ń kọ orin tó bá ṣe ìlù olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá ń lu ìlù tó bá tún di eré ṣíṣe tàbí kíkọ wọ́n ṣe àwọn iṣẹ́ tó pọ̀ àwọn ní ẹfún ṣetán ní wúrà ní ayé gbàjù tí wọ́n mọ̀ jù olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá á ti mọ̀ pé gbogbo wa lákù ikú wọn ò gbọ́dọ̀ máa dóyàn lásìkò tí wọ́n kú torí age of 50 ni wọ́n kú ní 1992 ní December bàbá ni o kọ́lọ́n túbọ̀ tún fọ̀rùn kẹ́wọ̀n. Àmín. Ẹni èèyàn bá tọ́ ipasẹ̀ rẹ̀ tàbí tó tẹ̀lé tó fi di pé wọ́n recognize ẹ̀ wọ́n dá mọ̀
èyàn fi téèyàn jẹ léèyàn lọ́jú bá náà lọ fíìmù tá à ń ṣe wórówó fún fídíò ní kẹ́nìkan ni kò tí ì sí optical lọ wà àwọn tí sì ṣe ń gbà náà bóyá ni wọ́n ju 3 àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ń yà bàbá wa Bat Ògúndé Ilésọ l'Ògúnṣọlá mo mọ àwọn ń bẹ̀ dáadáa mi ò láǹfààní àti lọ location wọn rí torí pé mi ò ẹ mà bí mo ṣe ń sọ wípé mi ò lè travel tó pọ̀ jù mo ṣe pẹ́pẹ̀pẹ́ oṣù mẹ́kò tí wọ́n bá sì ṣe sinimá wọ́n ó pe group by group ni group olóògbé Ìsọ̀ l'Ògúnṣọlá group Oyin Adéjọbí wọ́n á sà wọ́n jọ ni wọ́n fi ṣe sinimá ẹnì kejì ọ̀gá wa Adé Love àwọn tí ń ṣe bàbá Sàlá wà ní ara wọn sí sinimá ò sí wípé irú wa ògiri wa ètò tó ń fi àdíẹ̀ náà tí gbogbo ayé lè rí náà ò tún ju tẹlifíṣàn ẹ̀ ti ẹyọkan yẹn náà lọ stage ni tàbí ká pè ní atọ́ka àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ṣe sẹ́yìn nù olóògbé Ìsọ̀ l'Ògúnṣọlá kọ́lọ́n túbọ̀ fọ́ ẹ̀ ọ̀run kẹwọn àmín ọ̀gá gidi ni wọ́n jẹ́ fún mi ọ̀nà ọmọ bá ń kan wọn jẹ́. ẹ ṣeun gan sa bàbá ẹ má bínú pé mo ṣì wà ní ibi bẹ̀ bàbá ǹjẹ́ lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ mọ̀ kan tó tiẹ̀ dín pé bóyá nǹkan tó báyìí ló ṣẹlẹ̀ sí bàbá torí títí di wákàtí ọ̀wọ̀ tá bá àwọn ẹlòmíì sọ̀rọ̀ ẹlòmíì tiẹ̀ lè sọ pé àwọn ò mọ̀ wọn ìtọ́ ni mo ṣe ní pé kẹ́ bá wa làásà. lóòótọ́ ni ọ̀pọ̀ lè mọ̀ wọn tá a bá sọ 92 sí àsìkò tá a wà náà èjì mélòó léjì àwàwo kéékèèké tá a wà nínú sẹ́yìn mọ́ bó ni wọ́n ṣe fẹ́ mọ̀ wọn ìgbà kan máa lọ ìgbà kan máa dé ni ń tọ́pa wọn Ọlọ́run ọba mi ló lè ṣọ́ torí mi ò sí ń bẹ̀ ilé mi ni mo wà ní ṣọ́ọ̀pù mi torí mo ṣe ń ṣiṣẹ́ mo sì tún lọ ṣọ́ọ̀pù nígbà tí mò ń wí yìí kò sì sí fóònù òkìkí kankan náà ni wípé ẹnìkan wà à ń pè ń rẹ́kẹrẹ́kẹ́ onímọ̀ sì kejì ẹ̀mí lógùdù lẹ́yìn Ìsọ̀ l'Ògúnṣọlá nígbà náà eré àní àjọ ń gbé òun lọ sáré wá bá mi wọ́n mọ̀ ní Ìsọ̀ àìsàn òkú ọ̀gá wa tí mo kọ́ dẹnu mi jáde ni pé yóò ṣe wá kú wọ́n bá bu ẹkùn òun ò ṣeré èmi ọ̀gbọ́ wọ́n bá ní ọya mo kàn palẹ̀ mọ̀ pé ká sọ dá títí báyìí dáńfó ní ọkọ̀ gbòòrò tó pọ̀ jù wọ́n ti mọ̀ wá ní àwọn ọmọ rẹ̀ náà nu àwọn èèyàn tó ń bẹ́nu mọ́tò kí ló dé ṣé nǹkan yẹn ti orí rédíò ni wọ́n ti ń sọ kò sí pé ẹ bá wa pé lágbájá àti àwọn pépà kan tí wọ́n ń pè ní ifni kìnìún náà ń gbà náà news torí àwọn pépà àárọ̀ jáde tìrọ̀lẹ́ jáde wọ́n ti yà wọ́n ti sáré gbé jáde wọ́n ti ṣe gbogbo rẹ̀ bàtà ìdébẹ̀ àṣẹ kí ló dé wọ́n ní bóyá wọ́n wẹ̀ tán tàbí nǹkan kan ṣẹlẹ̀ ibẹ̀ wọ́n ti yọ̀ wọ́n ṣàgbé wọn lọ Olúyọ̀rọ̀ ibẹ̀ ni wọ́n dákẹ́ sí. iṣẹ́ bọ̀nsọ̀gùn bá ṣe wáyé párí láàrí bọ́jọ́ kú ẹni bá ti pé sáà máa yẹ ni kí wọ́n á la fẹ́ sọ gbọ́ pamọ́ wọn ò yẹn ń bọ̀ òun ọ̀sán wọn ládàá o ọjọ́ kú dé ni láàrin jù bẹ́ẹ̀ lọ mi ò lè sọ ẹ̀fà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan sa bàbá nígbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé yìí bàbá kí ni àwọn ìdojúkọ tí ẹ bá pàdé tó yẹ pé ẹ lè gbàgbé ǹjẹ́ ni bàbá sọ. ju gbogbo ẹ lọ ìdojúkọ nípele ni a máa gbàgbé gbọ́dọ̀ ń bá ti bu tútù sí wàá gbàgbé ètò ti lọ ẹ̀dá ò gbọ́dọ̀ má ní dojúkọ nínú iṣẹ́ rẹ̀ àbí nílé ayé rẹ̀ gan kò sọ́gbọ́n ẹ̀bí ò sí ní ìdojúkọ lọ́dún kan mo ya sinimá kan à ń pè ní Ọmọ Eléníyàn torí gbà tí mo ní mo lọ sí kó mo lọ wá bẹ̀rẹ̀ bí ìgbéyẹ̀ bẹ́ẹ̀ mo lọ kó gúrúùpù jọ mi ò kó gúrúùpù jọ nílùú mi rárá tí mi lọ rí àdúgbò tí mo bọ́ sí àdúgbò tó ṣèrè pọ̀ sí ni mo wá wòra mi pé bo ni ohun ti máa bẹ̀rẹ̀ láàrin wọn kò sọ́gbọ́n ẹ̀bẹ̀ tàánú kì í ṣe é sí kò dọ́gbọ́n ẹ̀bí orogún òwò kì í ṣe é wà
ọmọ kékeré kan lọ wá rí mi tó máa yín ní gángan òun náà fẹ́ máa ṣe tíátà mi bá gbé bíi ni mi ò kò tíátà jọ òun fẹ́ máa ṣe ọwájú obìnrin tó bá ti ń ti skul bọ́ọ̀dọ̀ mi ní máa yà ó nìkan náà má jẹ́ àrógun àkóbá tí wọ́n bá rí i pé ó ń wọ ọbẹ̀ ń jẹ ojúmọ́ wọ́n lè máa rò bá mi dẹ́ ọlọ́run má jẹ́ àrésù ṣe bọ́kùnrin ni mi tí wọ́n náà bá tawọ́ sí ọmọ ọlọ́mọ wọn ni wá kò ní wù mí kọ́ máa wá tó bá ti ń ti skul bọ̀ tàbí kíní kan ní kò ṣe wá ọ̀rẹ́ rẹ bíi 2 sí 3 kẹ tó lóun náà ó sì fi lọ tí wọ́n bá ní àwọn ó ṣe kẹ wá jọ máa wá ọmọ yẹn ni mo bẹ̀rẹ̀ láti kó gúrúùpù jọ lọ́wọ́ wà èmi náà wá kó gúrúùpù jọ àpọ̀ aráàyè rí àṣà mo wá ń bá a lọ bẹ́ẹ̀ ni mo ti ní àǹfààní àti ya sinimá nígbà tá a wá ya fíìmù tí mò ń wé ọ̀hún gbogbo béèyàn ṣe máa ń ṣe agreement ni mo bá ṣe mo ṣe bó ṣe yẹ kéèyàn ṣe agreement mi ò ṣe rí ngbà náà fíìmù mo ń láti béèrè àti pé mo ti dàgbà èmi náà ti rí oríṣiríṣi ìrírí tó gbé àwọn kan adẹ̀rírèsí fíìmù dẹ̀ dàdẹ̀ tó bá dijọ́ Sunday tá a bá níbi iṣẹ́ lọ a sábà máa péjọ sí National Theatre lẹ́kọ̀ọ́ oríṣiríṣi èèyàn ni máa wá bẹ́ẹ̀ àjọ máa ṣeré lọ́jọ́ Sunday ìkan náà mákẹ́tà lọ kọ́kọ́ kí mi pé congratulations lógùdù láti ọdún yìí nígbà tá à ń wí inú tèmi náà ti ń dùn tó àfi Kampala tá à ń pè láròyé ọtí ẹ máa fi mí ṣe ẹgbà mi ọ̀yà ò mọ́tò ní tẹ́ ẹ bá ti lọ gbowó fíìmù yín mọ́tò mo wá wò mo ní iṣẹ́ tó bí ìwà ọ̀dá wa lókòwò rẹ̀ kí náà ṣe fẹ́ sáré ra mọ́tò bó ṣe wà lọ́kàn tèmi lèmi sọ́hun tí n bá gbowó rẹ̀ jẹ́ àmọ́ fi pòdúsì léraléra kó fi ṣe béèrè bí àwàdà àfi bí ìbàrò owó gbà lọ́la o kíní yìí wá dàbí wípé mo ti pòyì torí wọ́n máa fún wa ní ọ̀sẹ̀ mélòó lẹ́yìn ìgbà náà mo bá fẹ́ sọ dìjà kí ló ń ṣẹlẹ̀ níjọ́ tó wá dá fún mi mo kàn lọ bá lọ́fíìsì ẹni mo kàn tó bá páálí torí páálí la ṣe àdéhùn ó ní iye páálí kan ìgbà tá à ń wí yìí CD ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dé à ń ta London right à ń ta America right kí ó tó di pé Nàìjíríà kọ̀pì táwọn ọ̀tà bí páálí ṣe ga ni àní ọba ní ọjà yẹn ló ń lẹ̀ o ọjà ta ni tèmi láti bí oṣù 2 ọ̀sẹ̀ 8 ń gbolẹ̀ ti rí jákẹ́ẹ̀tì àwọn oníbo mo ti rí báwo òun sá ti plan gbogbo jìbìtì yẹn láti lù mí torí pé àwọn ni wọ́n ní àwọn tí a máa print jákẹ́ẹ̀tì lọ́dọ̀ rẹ̀ wọn ò ní pé ọlọ́tẹ̀ wá wọn á ní ẹni tí ń bá wọn tẹ̀ kíní kan ní á mú a lọ ọbẹ̀ mo rò kọ́ lọ́wọ́ dáríjì mi wọ́n lọ reprint jákẹ́ẹ̀tì yẹn wọ́n á kó lẹ̀ fún mi àmọ́ bá yarí èmi rí ọjọ́ sọ bẹ́ẹ̀ agreement ni mo lọ́jọ́ náà mo sọ ó sọ agreement fún mi bá a ṣe sọ nìyẹn bó ṣe dà ní ó ṣe di tí màá wá fẹ́ gba owó kó wípé pálí nì gbà fẹ́ máa jà àwọn mákẹ́tà torí ìdùmọ̀ta ni wọ́n ń lò ń gba náà ó kálukú rọ́ jáde building ẹyọ kan báyìí bí room by room ní á pọ̀ sí wọ́n bá pè wá kí ló ṣẹlẹ̀ báyìí wọ́n ní ẹ̀dí àṣẹ́tù rẹ̀ wọ́n wá rí wípé òun lọ́yàn mi jẹ́ lógùdù ẹ̀dí àwọlé kásẹ̀tù rẹ̀ owó ńkọ́ okòwò kan 200 lọ́dún náà wà nínú agreement tó ṣe owó tó ṣe gbogbo ẹ̀ wọ́n bá ní èmi ọ̀gbà lọ́wọ́ rẹ̀ lánàá tí mo wá bí wọ́n bá ní kó lọ kó wá kíkó lọ tí ó lọ báyìí ọlọ́pàá ló fi amú mi anti-robbery Adéníjì Adélé ló ti lọ mú ọlọ́pàá ọlọ́run ló ní gbogbo àwọn mákẹ́tà yẹn ó wà ń bẹ̀ wọ́n máa ń wò wípé kí ló dé owó la ní ọlọ mú akínlọ́fà àǹtí ó lè lò pé òdu àbí nǹkan ló fi parọ́ mọ́ mi wípé mo wá kà mọ́ ọ́fíìsì òun náà yẹn bá kó a lọ
nígbà tá a wá débẹ̀ níjọ́ yẹn torí mo ti túnjọ ọmọ ńlọjà yẹn mo ti kó agirímẹ́ǹtì mi mo ti kó gbogbo nǹkan tí mo lè fi rojọ́ yẹn sí àpò mo tún rí stíkà fíìmù mi kí mo mú ń jọ́nà làbá débẹ̀ ni wọ́n bá bi á lẹ́jọ́ ẹjọ́ tí wọ́n wá ń bi á èmi bá rojọ́ fún wọn agirímẹ́ǹtì ni mọ̀tọ́ bá pò mú láti agirímẹ́ǹtì èlò ló fún mi tí mo fi bẹ̀rẹ̀ fíìmù $1 rè sí mbẹ̀ tí mi parí ẹ̀ editing ni censor board everything ni mo ṣe lórí rẹ̀ kí wọ́n á lóde kí n lọ yẹ àdéhùn wọn bá ní ọlọ́pàá yẹn wá ń bi léèrè pé kí n lọ ṣẹlẹ̀ gbolokówó máa yìí sí ni mo fún wọn ọgbà ni wọn ní èlò lẹ fún wọn èlò ni ẹ kó wá ní tó wà ní ọlọ́pàá yẹn tiẹ̀ tó wá sọ wípé ó sì wàá fọlọ́pàá mu ó lè lo pé ó ló lè wá ká mọ́ ṣọ́ọ̀pù ni làwọn fi wá mọ́ ẹ̀ bọ̀tí mi torí mo lù ú mo gbá etí rẹ̀ ó wá ní kí ni mo nà fún kò yẹ kí n náà yẹn wá fọlọ́pàá mu mo ní àwọn ní á ní ká má fi ọlọ́pàá múra wa nínú òfin wa wọn á ní kó lọ kó wa olówó wà ní báńkì lára rẹ̀ gan ó lè máa wò ó torí àti dọ̀rẹ́ padà ọ̀rọ̀ tí mo tó ń sọ yìí ó lè máa wò ó ó tún ti lọ fi owó san lára owó ń san owó ọmọ skul rẹ̀ bá ní wọn gbẹ̀wù lọ́rùn rẹ̀ wọn wá tì mọ́lẹ̀ ìwọ lọ fọlọ́pàá mú ìwọ láti mọ́lẹ̀ èmi ló yẹ káwọn tí mọ́lẹ̀ ẹ̀tọ́ mi kò gbá létí o bákan máa sáṣe gbowó mi wọn là gbọ́dọ̀ fọlọ́pàá múra wa gbogbo àwọn àrírí báyìí mo fò ó máa nǹkan lára àwọn tó lóun máa join mi ni ló fowó fíìmù yẹn lẹ̀ torí lọ sọ wípé ọ̀gá mi ni èlò wọn ṣe fíìmù ẹja ṣe àbẹ́ni story ni ó sọ iye tí a nà lé lórí tàbí tá a bá kọ́ rówó ká kọ story ní déédéé owó tí a fẹ́ bàbá kọ story la fi béèrè owó ọ̀ ẹni tí mò ń wí yìí níjọ́ tí a lọ police station yẹn tí mo pè pé ọ̀rọ̀ ti di kéèsì ó ti dà báyìí o ó sẹ́ndì ẹ̀gbọ́n rẹ̀ sí station yẹn ẹ̀gbọ́n rẹ̀ yẹn jẹ́ sọ́jà kò wọṣọ sọ́jà kò fara hàn bíi sọ́jà èmi gan ọ̀dà mà ìyẹn fọwọ́ lẹ́ràn gbogbo bá ṣe ń rojọ́ ìyẹn lọ wá pé àbúrò rẹ̀ ń gbọ́ gbogbo kéèsì yẹn pé mi ò jẹ̀bi o bí bẹ́ẹ̀ kọ́ ìbá kó mi sí problem so gbogbo àwọn ìrírí báyìí ọ̀pọ̀ tẹ́dà máa rí àwa náà rí ń tọ́jẹ mọ́ station lórí iṣẹ́ wa ṣùgbọ́n Ọlọ́run kó ayọ̀ náà ni kò sí ọgbọ́n rẹ̀ sùúrù dáa gan o ṣùgbọ́n èmi ò wò wípé káwọn ọmọ àsìn kó ṣe sùúrù lórí ọ̀nà tí ọkọ̀ tí ẹ lè rí bẹ́ẹ̀ máa mákẹ́tà dà báyìí nísìn YouTube ló tó kù àfi bí YouTube ọba tó lu òǹkàlùkù jìbìtì oríṣiríṣi ìdojúkọ ni ẹ̀dá máa ní mo ń ya iṣẹ́ yẹn lọ́wọ́ lọ́dún kan ní Kòròdú ọmọ tí mo ní òun ló jẹ́ kí n ní gúrùpù yìí gbogbo àwọn tó dé lẹ́yìn rẹ̀ tí wọ́n ti pọ̀ wọ́n wà lókẹ́ṣàn mi gẹ́gẹ́ bí ọmọ ṣẹ́ mi ọmọkùnrin kan ti dolóògbé nísìn à ń pè ní Ìdánmọ̀tà Ìtakúrè ó wà lọ́dọ̀ mi ńgbà náà ọ̀dọ̀ mi ló ti kọ́ iṣẹ́ tíátà tó àwa wà ní location ọmọ yìí mi ò rí kí n lọ fà á kí n lọ ṣẹlẹ̀ bó tó bí ijọ́ kejì síjọ́ kẹta ló bá dé inú wa ń bí mi torí pé mo rí i pé òun ló jẹ́ kémi ò ní gúrùpù tí èmi fi ń ya iṣẹ́ níjọ́ yẹn kí n ló mú ẹ níwọ̀ tó ṣe pé ìwọ gan ló jẹ́ kí kinní yìí ó wáyé ló jẹ́ kó stand báyìí ọ̀gá ọ̀dà ọ̀sọ́ọ̀sá ti wá mi ò lè ráyè ni lọ́ọ́ máa bá ń ra oúnjẹ fún àwọn artist tí mo pè wá sóko níjọ́ náà lọ́ọ́ bá lọ tó ó jẹ́ jọ́ kejì bẹ́ẹ̀ jọ́ kẹta tíjọ́ kẹrin la bá parí iṣẹ́ la bá wálé a wá wà níbi rìásà sẹ́ẹ̀dì wa níbi tí a ti máa ṣe rìásà ilé ọ̀dẹ̀ jìnnà bẹ́ẹ̀ ni mo bá ń gbọ́ pò ó kú báwo àṣé oko mi ni ìbá kú sí oko iṣẹ́ tí mo ní mò ń ṣe lọ́wọ́ yẹn tó fi wá tó bá lọ sùn
bóyá ibẹ̀ ni ìbá kú sí. Kì í ṣe pọ́ jẹun, kì í ṣe pé a fi nǹkan kan sí. Ó ṣàkùlé bẹ́ẹ̀ wọ́n ti gbé lọ hospital gba ó ṣàkù hospital. Àwọn ẹbí rẹ̀ níbo làwọn ó sin ọmọ yìí sí. Ó jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́ pẹ̀ tí ó ń gbé ní sáìdì tí mo ti ń ṣe rìásà ní Àmùkòkò yẹn gbà náà. Yẹn ní dárúkọ ẹ̀ torí ó sì wà dòní ọwà o ẹni tí mò ń wí wà o ó ti bímọ dàálẹ̀ o. Níbi wọ́n ra ilẹ̀ rẹ̀ sí jọ́ kejì tó ti kú. Ọkàn ṣàyédé dìde wọ̀n lọ́sípítù nọ́ọ̀sì lọ́kọ́rí nọ́ọ̀sì bá mẹ́rẹ̀. Dókítà náà sáré bọ̀ tí ó pàdé rẹ̀ dókítà náà tú dàálẹ̀. Wọ́n á wò pé kí ló ṣe mí. Ló bá bẹ̀rẹ̀ sí ní rìn lọ hospital yẹn ò jìnnà bí àdúgbò ni. Nígbà tí ó dé ilé wọn wọ́n bá gbogbo fámìlì rẹ̀ tí ń ṣe mítìnì tí wọ́n rí òkú dìde ni àbí ti tá lélẹ̀ àwọn náà fọ́nká. Ẹ̀tọ́ fọ́nì ni ó torí gbé àwa náà ti súnmọ́ náà lé wọn àwa ń wò bá ṣe yọjú sílé wípé kó láṣẹ ayọjú sáwọn òbí rẹ̀ ẹ̀rù ń bẹ ẹ̀mí wípé ẹni ó wá lókẹ́sàn mi lánàá wọ́n mọ̀ pé àwa la pa àbí ńlá fún ní nǹkan jẹ kó tó di pé ó wálé oníkálukú bá mẹ́rẹ̀ nígbà pé kí ló ṣe mí ẹni tó ṣe ọ́ bò ìwọ tó ti kú látànà. So àwọn àrírí tó lè kó ìyàwó ẹ̀wọ̀n tàbí tí èèyàn ló rí táwa náà rí ara rẹ̀ nu wọ́n mọ̀ ń wádò ní o tí nǹkan kan ọ̀dẹ̀ mú mọ́ bọ́lọ̀ ń ṣe yọ ọ̀ràn lọ́rùn olúwa rẹ̀ nu tó bá ṣe pópó mi ló kú sí tó bóyá olúwa rẹ̀ ọba ti di ẹni tí ó dé kirikiri tàbí ibi wọ́n máa gbé òǹkàlùkù lọ torí kò sẹ́ni tí ó jẹ́rìí èèyàn ara àwọn àrírí nu. Ìtakúrè tí mò ń wí yìí kámẹ́rà ní fọ́ọ̀tì ní a bá gbé kámẹ́rà wọ́n túnṣe wọn rí kámẹ́rà bá nù wá bá dìde wọ́n bá gbé kámẹ́rà sínú mọ́tò wọ́n lọ TV Ìkẹjà wọ́n lọ bàbá Àjàsíkò kẹ́nẹ́kan Wálé Adénúgà wọ́n sàn wọ́nà láti túnṣe kámẹ́rà ọ̀pọ̀ báyìí kò nígbà náà dìfíkà 250 dìfíkà 400 àwọn hẹ̀hẹ̀ téjìká máa ṣe báyìí ni. Òun náà wọ́n àdúró sóko títí wọ́n wá ń gbé kámẹ́rà yẹn bọ̀ lọ́sàn-án ẹni tí mò ń wí yìí ló drive ibi tí wọ́n tún ti ń gbé kámẹ́rà bọ̀ bóyá ó ń kánjú ni bóyá ó ń rìnrìn àjò ni I don't know gbà lọ́lẹ̀ mọ́ká kan nígbà ẹni tí ó ní ká ọ̀bọ̀ lẹ̀ sójà lọ́jẹ́ lọ́ba kìmọ́lẹ̀ lílù òtò wíwọ́ tó yẹ pé ọ̀ràn kejì tọ́lọ̀ ń pé kọ́ yọ nínú ọrùn mi ni táwa sì wà lọ́hùn tá à ń retí rẹ̀. Àwọn nǹkan kéékèèké yìí lèèyàn máa fèsì ṣùgbọ́n Ọlọ́run ò pé ó pa mí lára rí àwọn tèmi rí nu o ntọ́jà lè bù jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ò fi kàn mí rí Ọlọ́run máa yọ ọ̀pọ̀ bá kú kékeré kó dọ́dọ̀ mi tán yányán. ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun sọ. Bàbá a ní pé lẹ́nujọ́ mẹ́ta yìí a ní pé àwọn kọ́mẹ́dì skìtì kéékèèké yẹn òun ló dàbí pé a ti ń bá yín pàdé jù. Bàbá nínú àwọn kọ́mẹ́dì àti pé ká ya sinimá èwo lẹ fẹ́ràn bẹ́ẹ̀ jù. Tó ọmọ táyé bí láyé ń pọ̀n kọ̀mẹ́dì àlèmí láti lẹ̀ ṣùgbọ́n gbòó dásìkò kan wọ́n sọ mí di àgbàlagbà wa bí kí n sọ lórí ẹbí bí kí n sọ lóyè mo wà mú ọ̀rọ̀ tó jẹ mọ́ kọ́mẹ́dì kúrò láàrin àwọn ọ̀rọ̀ torí ẹni á bá fi ṣàgbà ó yẹ ká bọ́rọ̀ ọgbọ́n nú ọ̀rọ̀ rẹ̀ tàbí ká wípé látìgbà tí ewé jókòó ti kú lẹ́yìn bá iṣu òkú lẹ́yìn ọdún bíi mélòó sẹ́yìn rẹ̀ tọ́ra sì ń bá sẹ́yìn ẹ lọ ewé jókòó wá kú wọ́n wá fẹ́ replace ẹni tó fẹ́ máa ṣe ọkọ jẹ́wùrù èmi ni wọ́n wá gbé wá so mo kọ́ wò pé báwo ni ìyàwó mi ṣe máa nọ́mà tèmi máa rìn dẹ̀ tàbí jẹ́ kínní ọkọ̀ọ̀kọ̀ dẹ̀kù díẹ̀ títí tó fi dàsìkò kan nípa ìta ìwà bí mi lórí script nígbà ó ṣe pé n tó dé náà ni tàbí n ta lè wí pé wọ́n tún ṣe torí kínní kan wà tá a máa pè ní ẹ̀fẹ̀ níjọ́ script tí a ń yà ní ìsìn la fi máa ṣe. Apọ̀
nínú ọgbà tẹlifíṣàn tó wà ní Ìbàdàn yẹn tẹ̀gbọ́n náà ní first in Africa. Àwọn alàgbà Lárìndé Akínlẹ̀yẹ, Yẹmí Adéyẹmí, àwọn tí mò ń dákọ̀ gbogbo wọn ti kú ó, tí wọ́n jẹ́ àgbààgbà òṣìṣẹ́ iléeṣẹ́ tẹlifíṣàn nígbà náà. Olúmídé Bákàrè, gbogbo wọn làjọ máa ṣe. Ẹ̀fẹ̀ ni ẹ máa ń pè tá ń pè skit yẹn. Bí ká tọ́ǹg fàpẹẹrẹ, bí kẹ́nìkan kàn rí kinní kan kó pé ajá ni bàbá Múkáílà, ajá ò sí àbí Múkáílà. Kẹ́nìkan wá bá ń bẹ̀ wípé kẹ́ń ló pé Àjàní bàbá Múkáílà, tí ó fi tu wálẹ̀ tí a rẹ́rìn, wọ́n máa ń gé ẹ̀rín sí lẹ́yìn ẹni wọ́n yí dí ó fi di skit tí à ń wí kéékèèké yẹn nìsín. Tọ́ tí n bá wá bá wọn ṣe ń bó ṣe pé náà ló yí dèkè tó gan, ó wù mí láti bá wọn ṣe jù bẹ́ẹ̀ lọ. Èmi gan kọ́kọ́ plan rẹ̀ fúnra mi, mo wá wò pé àwọn ọmọ tí wọ́n rírí tó ṣe pé tí wọ́n mọ̀ wọ́n ó níyì lójú àwọn aráyé ju àwa tí wọ́n ti rí tá a ti fẹ́jú fẹ́ mú lóríṣiríṣi ipa. Ṣé mọ̀ pé ntọ́mọ èké bá fi ọmọdé ṣe ìmọ̀ níyì ju ntàgbàlagbà ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ. Bí wọ́n bá pè mí mọ́ ọmọ jẹun ọ̀ wọ́n gan lọ́rẹ́ mi jù. Wọ́n lọ́rẹ́ mi jù. Àwọn bíi ta ni tí ẹ̀ tó ń pè yín, àwọn bíi ta ni sọ? Ní àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ni. Ẹnìkan jẹ́ Ògúnlùtù. Wọ́n wà ní ó máa ń ṣe kìíní báyìí tó bá pè mí mọ́ máa ń yọjú o. Ọmọ kan jẹ́ Oore Ọ̀fẹ́. Wọ́n máa ń pè ní bàbá oníkòkò, kò lè pè mí kí n má yọjú o. Aliu òun kì í tiẹ̀ ṣe ẹni mo fẹ́ dákọ̀ yẹn, òun kì í tiẹ̀ ṣe bíi ẹ̀fẹ̀ story. Ó ṣeré tó bá ti young tí wọ́n bá pè mí mi ò kì í fẹ́ sẹ̀wọ̀n torí mi ò mọ bí àwọn ń lọ. Ó lè dàárọ̀ ọ̀la kí wọ́n tún bíìgì jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yìn sì fẹ́ àbí n ò fẹ́ kí orúkọ mi ó wà láàrin àwọn tó discourage ẹ̀dá láyé mi. Ẹ̀ tó support èèyàn ni. Nígbà tá à ń pè wọ́n wọn mọ̀ pa lè dà báyìí. Ṣèbá náà wà ní lónìí tí wọn ò dá wa lóhùn, n kì í fẹ́. Lóòótọ́ Ọlọ́run ṣe kọ pé kálukú rìnrìn ayé rẹ̀ ni yóò rìn o. Wọ́n máa dá wọn lóhùn pẹ̀lú ọ̀wọ̀. Báwọn ẹgbẹ́ mi náà ṣe ń pè mí. Ṣùgbọ́n àwọn ni mo bẹ̀rù jù. Wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá. Bàbá, ká tó yọ̀ǹda yín kí a tó máa lọ, torí ẹ ti bá wa sọ púpọ̀ nínú àwọn kódà gan tó pé àwọn èèyàn tó tiẹ̀ mọ̀ yín délédélé, mo mọ̀ pé pẹ̀lú àwọn nǹkan tí wọ́n máa mọ̀ rẹ̀ tó bá béèrè wọ́n á lè sọ 2 mẹ́ta nínú ọ̀rọ̀ yín. Ẹ ṣeun púpọ̀ bàbá. Bàbá, gẹ́gẹ́ bí àgbàlagbà mi nídìí láti béèrè pé bóyá ṣé ẹ fẹ́ràn orin fújì. Bàbá, irú orin wo gangan lẹ̀yin yàn láàyò tí ẹ láìtẹ nífẹ̀ẹ́ sí tí ẹ máa ń bẹ̀rẹ̀? Ẹ má jẹ́ àparọ́ fúnra wa, ọmọ Yorùbá ni mi o. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn irú àwọn orin bàbá wa Haruna Sọlá, Yusuf Ọlátúnjí àbí Àyìnlá Ọmọwúrà, orin Yorùbá tá a lè pè bóyá àjọ jẹ́gbẹ́ tàbí ó sẹ́ni ọwà fújì ni ò fújì, mo ń gbọ́ fújì gan-an. Kò séèyàn tí ń tẹnu bọ̀, kódà kó ṣe bí orin tòróró lohun rẹ̀ jẹ́ tó bá pé fújì ni èmi máa gbọ́. Bẹ̀rẹ̀ látòrí bàbá wa lápè wọn Alhaji Sikiru Ayinde Barrister tí èdórí ètò kéré jù nù fújì àfi tí ọba tí jáde, kò sí èyí tí mi ò kì í gbọ́. Mo fẹ́ràn orin fújì púpọ̀. Yorùbá ló dálẹ̀. Ká má fi ẹnu ju orin lọ síra wọn. Ẹ rí i pé jùjú orin alákọ̀wé ni. Mélòó ló kù mọ́? Bákan bá sapáǹgó lójọ́ gborogboro ní ìsìn tí wọ́n bá ní fújì náà ní sínsìn yàtọ̀ sí àwọn tó tún ti ń gbé skit inú eré wa náà kọ orin àbí bẹ́ẹ̀ kọ́ hip hop náà skit ni o. Ṣé bó ní ìṣẹ́jú mẹ́ta náà ni? Ṣé bí eré tá à ń wí yìí náà tá à ń pè skit lọ́dọ̀ wa níbi ayé yí sínú yàtọ̀ sí wọn o, kò sí ètí rìn gbọ́, mọ̀ ń gbọ́ fújì dáadáa. Ẹ ṣeun gan bàbá. Bàbá, ká tó yọ̀ǹda yín,
ẹ kàn fún wa jẹ nínú àwọn orin tí ẹ fẹ́ràn jù tẹ máa gbọ́ tẹ ti gbọ́ rí nínú ìdí kí òyì tẹ bá gbọ́ tẹ lè kọ fún wa ká lè mọ̀ pé lóòótọ́ bàbá ń gbọ́ fújì. Alhaji Sikiru Ayinde ó ní bàbá ta ló sọ pa ò lè làlùjó káyé ó mú jó kò sẹ́ni tó sọ pa ò lè làlùjó ká tó. Orin ta ti ń kọ látẹ̀yìn bọ̀ bí 20 ọdún kọmọdé kan wá sọ wípé kinní kan orí tí ń bẹ lọ́rùn mi làwa fi ń ṣèwé, that is mo fi pòwe. Eré tẹ bá láwa náà ò ṣe ní ìsìn à ń ṣe o bẹ́ẹ̀ bá tiẹ̀ láti jẹ́ ara àwọn àjọ ń wá. Alhaji Sikiru Ayinde orin ọgbọ́n pọ̀ ní orin wọn kò sẹ́ni tí kì í ní. Èmi ni mo nífẹ̀ẹ́ láti dárúkọ sẹ́mọ̀ pé bàbá yẹn ò sí láyé mọ́. Wọ́n wá tún bímọ kalẹ̀ tó ṣe pé orin ni á. Ṣùgbọ́n tá a bá fi ara balẹ̀ gbọ́ orin ẹnì kọ̀ọ̀kan wà lẹ́kọ̀ọ́ sí etí ọlọ́gbọ́n bó ti wulẹ̀ kó kéré tó. Ṣùgbọ́n èmi ìgbọ́n lágbájá ò ní mọ̀ pé òun náà ń sọ nǹkan tó dùn dì mú. Mo fẹ́ràn Alhaji Wasiu Ayinde, mo fẹ́ràn Pasuma, mo fẹ́ràn Saheed Òṣùpá, mo fẹ́ràn Suleiman Laika títí ẹ mọ̀ pé mo pọ̀ tí mo mọ̀ tí wọ́n sì mọ̀ pé ní àwọn tá a jọ pàdé tàbí tá a jọ rìn díẹ̀ láàrin ara wa mọ̀ pé mo fẹ́ràn àwọn. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun wa.